Good evening, everybody. My name is Bolaji Amushan. I am Tampan president. For these past few days, awuyewuye ń lọ lórí ọ̀rọ̀ Mr. Lanre Omiyinka, Baba IJESHA. And as the president of Tampan, mo fún the National Director of Research and Documentation wa, mo fún ní directive pé kó issue statement on behalf of Tampan láti condemn ìwà tí Baba IJESHA hù in totality. Ẹ̀yin èèyàn wa, Mr. Latin condemn gbogbo ìwà tí arákùnrin tí a mọ̀ sí Baba IJESHA tí ó hù. Ó sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí láti bẹ̀rẹ̀. Ó tún sọ̀rọ̀ nípa bí Baba IJESHA ṣe jáde lẹ́wọ̀n. Gbogbo ẹ̀ ni Mr. Latin sọ ní inú fídíò yìí. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Which we did. I posted sórí portal Tampan Global. 3 days ago, mo reposted sórí portal mi for everybody to see. Wípé Tampan will support ìwà tí Baba IJESHA hù. As the president of Tampan, that is what I'm supposed to do. But àwọn èèyàn ń pariwo ẹ suspend díẹ̀, ẹ lé kúrò nínú ẹgbẹ́. Mi ò lágbára láti lé IJESHA kúrò nínú ẹgbẹ́ torí IJESHA ò kì í ṣe ọmọ ẹgbẹ́ Tampan. So ẹni tí ò kì í ṣe ọmọ ẹgbẹ́ mi, agbára wo ni mo ní láti sọ wípé kúrò ńbẹ̀? He's a colleague, he's an actor, he's an entertainer. Àìmọye ẹgbẹ́ ló dẹ̀ wà káàkiri. So kò ń ṣe ọmọ ẹgbẹ́ Tampan. N tí Tampan lè ṣe òun láti ṣe yẹn láti condemn ìwà tó hù in totality. No right thinking human being ló máa support molestation. No right thinking human being ló máa lọ lobby wípé ẹ fi ẹni tó ń hùwà yẹn ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ sílé. Every one of us tó jẹ́ bàbá, tó jẹ́ ìyá, tó jẹ́ ẹbí, tó dẹ̀ jẹ́ òbí ló ń sọ wípé ìwà yẹn kò dáa. I am not an exemption. So because he's not my member, there is little I can do. Tó bá jẹ́ pé ọmọ ẹgbẹ́ mi ni wọ́n allege tó hù ìwà yẹn gangan. Àkọ́kọ́ ti place on suspension náà pé títí dìgbà tí wọ́n máa fi yanjú kéèsì ẹ̀ kò ń ṣe ọmọ ẹgbẹ́ wa mọ́. Tó bá yẹ ti convict ẹ̀ àbí wọ́n fi sílẹ̀, tó bá convict ẹ̀ a máa yọkò nínú ẹgbẹ́ wa. Tó bá fi sílẹ̀ ó máa tún lọ reapply. Àwọn èèyàn wá jókòó pé ṣé kí wọ́n padà gbà. Ó wà nínú constitution wa pé tó bá ti ní case, tó bá ti wà convicted, ó ti kó nínú ẹgbẹ́ for láíláí nìyẹn. Tó bá ti ní case, wọ́n á kọ́kọ́ suspend yẹn náà. But because he's not our member, there's no way I can suspend him. Ọlọ́run á wà pẹ̀lú wa o, ojú ò ní tì wá. My name is Bolaji Amushan. I condemn what he has done. God bless you.